Gbàgede TV. Mo kí wa ní orúkọ Ọlọ́run Baba, mo kí wa ní orúkọ Ọlọ́run Ọmọ, mo kí wa ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Lórúkọ Jésù ó máa dára fún wa, lórúkọ Jésù a máa rí àánú gbà. Gbogbo bí tá ti ń láǹfààní láti máa gbọ́ mi, mo gbàdúrà fún wa, ogun ayé ò ní borí wa. Bó ti wù kógun le tó, lórúkọ Jésù ìjì ayé ò ní já wa. Alágbára tó bá lòun ò ní jẹ́ ká rọ́nà lọ, lórúkọ Baba tọmọ tẹ̀mí mímọ́. Bá a ti ń ṣàmì tá a dẹ̀ ń fi gbólóhùn àdúrà ìránṣẹ́ sí àwọn ènìyàn, lórúkọ Jésù irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Wolii àti ajínrere Sholoye Taiwo, bàbá orí òkè àṣẹ àtagbára, látorí òkè àṣẹ àtagbára Ìtusílẹ̀ tá a wà ní Gbẹ̀ǹkú Olódó garage ní ìlú Ìbàdàn. Àkòrí ohun tí Olúwa rán mi láti fi bá gbogbo àwa ènìyàn sọ̀rọ̀ àti láti jẹ́ ká lè tún gbàdúrà nínú ẹ̀, òun náà ni mo pè ní agbára ẹ̀mí òkùnkùn. Agbára ẹ̀mí òkùnkùn jẹ́ ohun tó le gan, tó sì ní agbára, tó sì ń da yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láàmú. Ọ̀pọ̀lọpọ̀ ni agbára ẹ̀mí òkùnkùn ń da iṣẹ́ rẹ̀ láàmú. Ó ti gbàdúrà títí, ó ti gbààwẹ̀ títí, ó ti lọ orí òkè títí, kódà kò sí wòlíì tí ò tí ì pè, ṣùgbọ́n síbẹ̀ tí iṣẹ́ yẹn ò tí ì rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ tí agbára ẹ̀mí òkùnkùn ò jẹ́ kán ní àkójọ. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n tún padà ń ṣe àṣedànù. Fún àpẹẹrẹ, ẹni tó ṣiṣẹ́ tó kó owó jọ, tó ronú pé òun fẹ́ fi owó ra ilẹ̀, ṣùgbọ́n tí nǹkan kan ṣẹlẹ̀, bóyá ogun ẹjọ́ kan ló dé tó lo gbogbo owó tó kó jọ láti fi tán ẹjọ́ yẹn, bóyá àìsàn kan ló dé tó lo gbogbo owó yẹn tó fi tán àìsàn yẹn, bóyá ìjì kan ló jà tó dàbí pé bóyá àwọn nǹkan ohun èlò ẹ̀ òun ni nǹkan ṣẹlẹ̀ sí, tó jẹ́ pé gbogbo owó tó kó jọ láti fi ṣe nǹkan rẹ̀ ó sì ná tán, gbogbo ẹ̀ sì tán síbẹ̀. Fún àpẹẹrẹ, oh my God, ìránṣẹ́ kan ó lọ sọ́dọ̀ bàbá kan ní orí afẹ́fẹ́ láti pé kán lè bá béèrè owó fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn. Kí ni tó ṣẹlẹ̀ sí ìránṣẹ́ yìí, ìyẹn arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí? Orílẹ̀-èdè Ísírẹ́lì òun ni arákùnrin yìí lọ. Nígbà tó wà lórílẹ̀-èdè Ísírẹ́lì, arákùnrin yìí gbìyànjú, ó ṣiṣẹ́, ó kówó jọ, ó kọ́ ilé tó tó 3 sí orílẹ̀-èdè Nàìjíríà. Oríṣiríṣi mọ́tò ni arákùnrin yìí ní. Ẹ wá máa gbọ́ kí wá ló ṣẹlẹ̀. Àìsàn wá dé sí arákùnrin débi wípé gbogbo owó tó ní láti orílẹ̀-èdè Ísírẹ́lì ó ná tán síbẹ̀. Síbẹ̀ àìsàn yóò lọ. Bákan náà, nínú àwọn ilé 3 tó ní, ó ta ìkíní, ó fi wo àìsàn yìí, síbẹ̀ àìsàn náà ò lọ. Ó ta ilé kejì, síbẹ̀ àìsàn yìí náà ò lọ. Ó wá ku ilé kan, kò sí mọ́tò kankan mọ́, kò sí owó kankan mọ́, kó tó kàn sí bàbá yẹn, kí bàbá yìí tó gbé wọn sórí afẹ́fẹ́. Nígbà tí wọ́n wá gbé wọn wá sórí afẹ́fẹ́, tí wọ́n wá bá wọn béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn, wọ́n sọ sítórì bàbá yìí, òun ló jẹ́ kémi náà láǹfààní àti gbọ́ sítórì yẹn. Ṣùgbọ́n nígbà tí mò ń fi ẹ̀mí darí pé Olúwa, kí ló lè ṣẹlẹ̀ sí arákùnrin? Olúwa sọ fún mi pé arákùnrin tí mo wò yẹn o, wípé akíkanjú ènìyàn ni o, a máa gbàdúrà o, kèé fi àdúrà ṣeré. Ṣùgbọ́n agbára ẹ̀mí òkùnkùn òun ló wọnú ayé ẹ̀, tó fi àìsàn sínú ayé ẹ̀, tó jẹ́ pé gbogbo iṣẹ́ tó ṣe òun ni àìsàn yìí gba owó yẹn, ilé tó kọ́ ó ta mí. Gbàdúrà fún ẹnìkan tó lè rí àmì ṣe. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn tó ń yọ iṣẹ́ rẹ lẹ́nu, tó ní kó ṣàṣedànù, tó ní gbogbo tó bá kó jọ wípé kó fi wo àìsàn, wípé kó fi ṣe ẹjọ́, wípé kó ná dànù, lórúkọ Baba tọmọ tẹ̀mí mọ́, iná agbára Ọlọ́run kó jó dànù. Ẹ gbọ́ sà, agbára ẹ̀mí òkùnkùn a máa da abiyamọ ìmí láàmú. Oh my God. Agbára ẹ̀mí òkùnkùn a máa da abiyamọ ìmí láàmú, tó já sí wípé irú abiyamọ bẹ́ẹ̀ ó lè gbìyànjú lórí ọmọ, ó lè ṣe wàhálà lórí ọmọ,
ó lè gbààwẹ̀ lórí ọmọ, ó lè lórí òkè lórí ọmọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàhálà àti ìdààmú ni ó máa bá pàdé lórí ọmọ bẹ́ẹ̀. Ẹ wò mí, ẹ má bínú, màá máa fi àwọn àkàwé tó pọ̀ màá máa ṣe fún wa lórí prógráàmù tòní. Màmá kan ní ọdún márùn-ún sẹ́yìn, màmá yẹn láǹfààní láti pè mí nígbà tí mo gbàdúrà fún wọn. Olúwa wá fi àwọn ìran ìjìnlẹ̀ hàn mí. Mo wá sọ fún màmá yìí, mo ní màmá, mo rí pé ẹ̀ ń sunkún sínú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín. Bí màmá yẹn ṣe bú sí igbe nìyẹn pé wòlíì, báwo lẹ ṣe mọ̀ pé tí mo torí ẹ̀ pè yín nìyẹn. Mo ní èmi kọ́ mò ń sọ̀rọ̀, ẹ̀mí Olúwa tó ń bẹ nínú mi òun ló sọ̀rọ̀, nítorí pé àti fi àmì òróró àti fi yàn mí. Oh my God, Bíbélì sì sọ pé gbogbo tí n bá tú òun bá mi tú. Mo sọ fún màmá yẹn, mo ní Olúwa ló ní sọ bẹ́ẹ̀, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Bí màmá yìí ṣe bú sẹ́kún nìyẹn. Mo wá ní màmá, kí ló dé tẹ́ bú sẹ́kún? Ó ní dádì sà, èyí tí mo torí ẹ̀ pè yín ó ti ń bà ọ́ nínú jẹ́, ó dẹ̀ ti jẹ́ káwọn máa ronú pé ṣé kèé ṣe pé àwọn máa lọ gbé nǹkan jẹ nígbà táwọn bí ọmọ mẹ́ta, tó jẹ́ wípé ìgbà táwọn fi ń tọ́ àwọn ọmọ yìí àárù làwọn ń gbà. Lóòótọ́ bàbá wọn wà níbi iṣẹ́ kan, owó tí bàbá bá kó wá àti àárù táwọn bá gbà òun làwọn fi ń tọ́ àwọn ọmọ yìí. Ṣùgbọ́n àwọn tó àkọ́bí débi wípé Ọlọ́run ṣí ọ̀nà fún àkọ́bí láǹfààní àtòrí ọ̀fẹ́ láti lọ sókè òkun. Ṣùgbọ́n nígbà tó dé òkè òkun, àwọn sọ fún pé wò ó sì kó àbúrò méjì o lẹ́yìn o, bí o tiẹ̀ ti rí pé àwọn ti ń gbìyànjú lórí yín ṣùgbọ́n àgbà ti ń dé, kò fẹ́ sí agbára mọ́. Wípé gbìyànjú gbogbo tó bá rí lọ́hùn fi ran àwọn àbúrò rẹ méjèèjì, tó bá ṣe é ṣe gan tí ẹ̀ mú wọn wọlé sí orílẹ̀-èdè tí wọn náà wà. Ajá sí wípé ó ti já sáyọ̀ fún èmi tí mo jẹ́ òbí yín nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ó máa ṣe díẹ̀, bàbá wọn, iṣẹ́ bọ́ lọ́wọ́ bàbá, ìyá àti bàbá gbogbo ẹ̀ wọn ò rí nǹkan kan láti kójọ mọ́ tán tiẹ̀ tún lè lọ lórí ọmọ. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀, ẹ̀gbọ́n tó wà lókè òkun yìí ó gbìyànjú lóòótọ́, ó mú àbúrò tó tẹ̀lé tó jẹ́ alábìísí kejì, òun náà ó mú orílẹ̀-èdè ibi tó wà. Nígbà tó mú orílẹ̀-èdè ibi tó wà, ìyẹn náà wà lọ́hùn, wọ́n jọ ń yí mọ́. Ìkẹta ó wà ní Nàìjíríà, wọ́n ń ṣe process tiẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀, ìyá ìwà ti ń retí pé bó tiẹ̀ wù kó kéré tó, ó yẹ kó náà ti máa jẹ wọn mọ́. Òun tóun gbìyànjú, àárù lòun gbà, bàbá wọn náà tó sì ń fi owó kún owó, kò sí nǹkan kan mọ́. Àwọn náà ti nílò láti máa rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn ọmọ yìí. Ṣùgbọ́n kàkà kan rí ìrànlọ́wọ́, àwọn ọmọ yìí kọ̀ láti gbé kọ́ màmá mọ́. Mo wá sọ fún wọn, mo ní màmá, àdúrà lẹ ní láti gbà, nítorí wípé yes, wọ́n ti jíṣẹ́ wípé kí àwọn ọmọ yìí kán má pè yín mọ́, kán yẹra fún yín díẹ̀, nítorí pé àmì kan wà lára tiyín tó dàbí àmì agbára òkùnkùn tí ò fẹ́ kẹ́ jẹ wọn mọ́. Ẹnìkan máa ṣàmì, ẹ̀yin abiyamọ rán mi sí yín. Ó tẹ́ bá lè rí àmì ṣe láìsà tó lì kàpórí bá ya kàsáìlì kárí àbá sáìdà àgàbà. Tẹ́ bá lè ṣàmì, ogun tó ní kẹ́ ṣiṣẹ́ lórí ọmọ, kẹ́ tún máa padà jìyà lórí ọmọ ní ọjọ́ ogbó yín, iná agbára Ọlọ́run kó jó ogun yẹn dànù. Ẹ gbọ́ sà, ẹ gbọ́ mà, ọ̀pọ̀lọpọ̀ òbí òun náà ní agbára ẹ̀mí òkùnkùn, ó jẹ́ kán ṣiṣẹ́ lórí ọmọ ṣùgbọ́n kò jẹ́ kán nísinmi lórí ọmọ. Ẹ gbọ́ mi sà, àìmọye ẹlòmíì náà, ẹlòmíì sà, mo ti sọ ti màmá kan náà rí àti dádì rí, tó jẹ́ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n padà rí gbà. Nígbà tí àwọn dádì àti mọ́mì, ìyá ló kọ́kọ́ pè mí. Nígbà tí ìyá pè mí, tí mo gbàdúrà fún wọn tán, mo ní màmá, kí lẹ fẹ́ k'Olúwa ó ṣe fún yín? Wọ́n ní dádì, èyí táwọn fẹ́ k'Olúwa ó ṣe fáwọn òun ni wípé ọmọ àwọn kan wà, gbogbo ìgbà ní máa ń dáràn lórílẹ̀-èdè táwọn wà, tán dẹ̀ máa ń tì mọ́lé. Wọ́n ní tó wá burú jù ni pé táwọn bá ti kówó jọ, àsìkò táwọn bá ronú pé kí làwọn lè fowó ṣe, òun lọmọ yẹn máa ń dáràn sí. Tó bá ti wá dáràn yìí, gbogbo owó táwọn kó jọ làwọn máa ń ná lórí ọmọ yẹn. Wọ́n ní ṣùgbọ́n ilé tó wá ṣẹlẹ̀ yìí, àwọn ti kó owó jọ, ọmọ yìí má tó ti dáràn, ó dẹ̀ ti wà ní custody, wọ́n dẹ̀ fẹ́ ṣe ẹjọ́ lórí ẹ̀. Ó ní dádì, ẹ bá wa gbàdúrà, k'Ọlọ́run bá wa tú ọmọ yìí sílẹ̀, k'Ọlọ́run dẹ̀ bá wa tún ayé ọmọ yìí ṣe. Èyí tó fi wá ṣe wàhálà ti tó, torí a ti wò ó pé gbogbo ìgbà tá a bá ti ní ìpinnu rere, òun ni ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tó máa ń gbé ọmọ yìí lọ sí ilé ọlọ́pàá láti dá lẹ́jọ́. Mo wá ní mọ́mì, ṣé ẹ lè gbìyànjú láti gbàdúrà, ṣé ẹ dẹ̀ gbàgbọ́ pé Olúwa lè ṣe? Wọ́n ní bẹ́ẹ̀ ni sà. Mo ní ṣùgbọ́n
ẹ kọ́kọ́ gbìyànjú owó tẹ́lẹ̀ kójọ yẹn ẹ lọ ṣe nǹkan tẹ́lẹ̀ ire tẹ́ fẹ́ ṣe níwájú Olúwa àti ènìyàn tí a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́. Màmá yìí àti dáàdì wọ́n padà pè mí wípé dáàdì sà, ìlú Ìbàdàn tí mo wà yìí náà ni ní agbègbè kan nílùú Ìbàdàn ni wọ́n sọ pé àwọn fẹ́ kẹ́ wá báwọn gbàdúrà síbi táwọn ṣẹ̀ṣẹ̀ rà. Nígbà tèmi náà débẹ̀ èmi náà fi ògo àtọpẹ́ fún Ọlọ́run, ṣùgbọ́n kí ni mo bá débẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ire tó yẹ kán ti ṣe sẹ́yìn òun ni agbára ẹ̀mí òkùnkùn tó ń gbà sọnù lọ́wọ́ wọn látara ọmọ tí wọ́n bí. Gbogbo ẹ̀yin abiyamọ tí agbára òkùnkùn fi ọmọ dà láàmú, ṣé lè ṣàmẹ́? Mo pa á ní àṣẹ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, irú agbára bẹ́ẹ̀ iná Ọlọ́run kó jó dànù, iná Olúwa kó jó dànù. Bíbélì wípé iná ṣáájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run. Mo kéde ẹ̀ sínú ayé yín bẹ́ẹ̀ tí ń ṣàmẹ́. Gbogbo agbára tó lòun ó yọ yín lẹ́nu lórí ọmọ, iná Olúwa kó jó dànù. Ẹ gbọ́ sà, agbára ẹ̀mí òkùnkùn ó lè jẹ́ kéèyàn gba visa, ó lè jẹ́ kéèyàn rówó tíkẹ́ẹ̀tì sà, ṣùgbọ́n kéèyàn dé ibi téèyàn ń lọ kó má jẹ́ kéèyàn rí ọ̀nà àbáyọ. Ẹ gbọ́ mi sà, agbára ẹ̀mí òkùnkùn lè jẹ́ kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ó lè jẹ́ kó ríṣẹ́ ṣùgbọ́n ó lè má jẹ́ kó ṣe àṣeyọrí, ó lè má jẹ́ kó ṣe nǹkan rí. Ẹ gbọ́ sà, mo ti rí ẹni tó jẹ́ general manager tó jẹ́ pé nígbà tí agbára ẹ̀mí òkùnkùn wọnú ayé ẹ̀ tó tọwọ́ bọ ìgbé ayé ẹ̀, ó padà sọ di gateman. GM tó jẹ́ general manager ó wá padà lọ di GM tó jẹ́ ti gateman. Ẹnìkan máa ṣàmì agbára òkùnkùn tó lòun ó da ayé rẹ padà sẹ́yìn. Tó bá lè rí àmì ṣe, iná Olúwa máa jó wọn dànù. Ẹ gbọ́ sà, ẹ tiẹ̀ jẹ́ ká sáré lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì gan sọ nípa ìtàmọ̀ sí agbára ẹ̀mí òkùnkùn nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 12? Yes, Ephesians 6 verse 12. Ẹ gbọ́ nǹkan tó sọ níbẹ̀, ẹ gbọ́ nǹkan tó sọ níbẹ̀. Ó wí pé nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni à ń bá ja ìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run yìí, àwọn náà la túmọ̀ sí agbára ẹ̀mí òkùnkùn. A rí i pé ìwé mímọ́ gan sọ agbára ẹ̀mí òkùnkùn yìí nígbà tí Olúwa dá ayé àtọ̀run ló ti wà o. Nígbà tí Olúwa ti dá ayé àti ọ̀run ní agbára ẹ̀mí òkùnkùn yìí ti wà. Ó wà nínú ìwé Genesis. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ayé, Ọlọ́run dá ọ̀run àtayé. Ó ní ayé sì wà ní júújú, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú. Òkùnkùn wà lójú ibú tó túmọ̀ sí pé gbogbo tẹ́ ń là kọjá lọ́wọ́lọ́wọ́ nípasẹ̀ agbára ẹ̀mí òkùnkùn, agbára Ọlọ́run lè tú yín sílẹ̀. Ìyẹn tẹ́ ẹ bá lè gbàgbọ́, tẹ́ ẹ dẹ̀ lè gbàdúrà, kò tí ń tó kẹ́ ẹ máa là kọjá. Bóyá iṣẹ́ yín òun ni ò lọ déédé, bóyá bísínẹ́sì kan lẹ́tí ẹ̀ ń ṣe tágbára ẹ̀mí òkùnkùn ò jẹ́ kí bísínẹ́sì yẹn tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n tó sáré ṣe àkàwé ti arábìnrin kan náà fún wa. Arábìnrin ṣọ́ọ̀pù wọn tí wọ́n ní ó jẹ́ ṣọ́ọ̀pù tó tóbi gan. Ṣọ́ọ̀pù yẹn tóbi gan sà, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Ìyá ẹ̀ láàlá wípé olè wá já ṣọ́ọ̀bù. Àṣàgbára ẹ̀mí òkùnkùn ló fẹ́ kó ní gbogbo ọjà lọ. Àlá ló lá pé olè wá já ṣọ́ọ̀bù. Ìyá ẹ̀ wá wò pé kí lòun lè ṣe. Ó wá lọ ra palọ́ọ̀kì, ó ra palọ́ọ̀kì, ó palọ́ọ̀kì ibẹ̀. Tó wá jẹ́ pé palọ́ọ̀kì méjì ló ní, ó ra mẹ́ta sí, ó jẹ́ bíi 5. Ó àdìẹ̀ mọ́. Ó tún wá gbìyànjú láti kàn sí àwọn tó jẹ́ security vigilante tó wà ní agbègbè ibẹ̀. Ó tún fún wọn lówó pé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín specially ẹ máa bá mi ṣọ́ ṣọ́ọ̀pù mi torí tó wà ń bẹ̀ ó pọ̀ ju kí olè kan wá sádùúgbò kókó lọ. Ó fún wọn lówó, ṣùgbọ́n ìyàlẹ́nu ni wípé olè kankan ò máa já o. Ṣùgbọ́n nígbà tó máa fi tó bí oṣù mélòó kan sà, ó ta gbogbo ọjà inú ṣọ́ọ̀bù tán, kò sì rí owó kankan tùjọ́ mọ́. Ẹnìkan máa ṣàmẹ́ agbára ogun òkùnkùn tó sìn ọ́ káàkiri, tó lóun ò ní jẹ́ kó rọ́nà lọ, tó lóun ò ní jẹ́ kó rí bá ti ṣe,
tó lóun ò ní jẹ́ kó rọ́nà gbégbà, tó lóun ó da ìrìn àjò rẹ rú, lórúkọ Olúwa iná agbára Ọlọ́run kó jó dànù. Ẹ gbọ́ mi sà, agbára ẹ̀mí òkùnkùn á máa tìyàn sọ́dọ̀ àwọn èké wòlíì. Ibi tó tún wá lágbára sí jù nìyẹn o. Oh my God, Bíbélì ló sọ, ó ní ìran tí ò bá ti sí wòlíì, ìran bẹ́ẹ̀ máa ṣègbé. Wòlíì yẹn ni wọ́n ti wá rí bí ọ̀tá báyìí. Wòlíì tí wọ́n sọ pé ọ̀tá rẹ yẹn, ìwọ ò ní pé wòlíì mọ́, oríṣiríṣi ló ti rí látọ̀dọ̀ wòlíì. Bíbélì sọ pé láìsí àwẹ̀ àtàdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ wípé òun ó rán àwọn ènìyàn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sí wa láti bá wa rìnrìn àjò ẹ̀mí, láti bá wa ṣe ogun wa. Nígbà tí ó bá wá pàdé ẹni tó yẹ kó bẹ̀rẹ̀ rìnrìn àjò ẹ̀mí, tó yẹ kọ́ Ọlọ́run lò láti bẹ̀rẹ̀ ṣe ogun, tó jẹ́ wípé wọ́n ti gba owó lọ́wọ́ ẹ lọ́nà òdì, tó jẹ́ wípé mo ti ẹ̀rí àǹtí kan nígbà tán pè mí, tá a jọ ń sọ̀rọ̀, tá a sọ̀rọ̀ dáàrin kan, wọ́n ní wòlíì kan ti dìídì ní káwọn wá láti orílẹ̀-èdè táwọn wà sí Nàìjíríà, tó jẹ́ pé nígbà táwọn sì dé, ó lóun fẹ́ bá àwọn sùn. Ẹni tó yẹ kó jẹ́ olùtùnú fún wọn, ẹni tó yẹ kó jẹ́ olùrànlọ́wọ́ fún ọ, ẹni tó yẹ kó jẹ́ agbanisílẹ̀ rẹ, tó wá jẹ́ pòun gangan ló tún wá fẹ́ ba ayé ẹ jẹ́. Ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti mọ̀ pé agbára ẹ̀mí òkùnkùn ló ń lo ẹni yẹn. Agbára ẹ̀mí òkùnkùn ní sà. Mo dẹ̀ pàṣẹ sínú ayé yín láti òní lọ, gbogbo agbára ẹ̀mí òkùnkùn tó ń lo ènìyàn lòdì sí ìṣẹ̀dá àti àyànmọ́ yín, tó ń lo ẹnikẹ́ni tó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run lòdì sí ìṣẹ̀dá àti àyànmọ́ yín, irú agbára bẹ́ẹ̀ iná Olúwa kó jó dànù, iná Olúwa kó jó dànù, iná Olúwa kó jó dànù. Ẹ gbọ́ mi sà, ẹ wò mí sà, ẹ má jà fira wa ṣeré sà. Ó máa ń dùn mí, ó dẹ̀ máa ń ká mi lára nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá pe ìránṣẹ́ Ọlọ́run tó o sì mọ̀ pé ẹni tí o pè yìí ohun tó bẹ́ẹ̀ sọ ó jọ ohun Olúwa. Ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ bí àpẹẹrẹ. Tó o mọ̀ pé ohun tó bẹ́ẹ̀ sọ kò yàtọ̀ sí ohun Olúwa, kò dẹ̀ yàtọ̀ sí tó bá ti Bíbélì mu, tó wá gbọ́ ọ̀rọ̀ náà tó wá ṣiṣẹ́ lé lórí, agbára ẹ̀mí òkùnkùn ló ń ṣiṣẹ́ nínú ayé ẹni bẹ́ẹ̀ o. Torí pé agbára ẹ̀mí òkùnkùn yẹn ò fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ ò bọ́ lọ́wọ́ ogun tó ń là kọjá. Àkàwé kan rèé o, brọ́dà kan pè mí ní October ọdún tó kọjá. Nígbà tí mo dàdúrà fún brọ́dà yìí, mo sọ pé Olúwa ní kí n sọ fún yín o pé ká gbàdúrà lórí ìrìn àjò yín, nítorí mo rí pé àwọn agbára kan fọwọ́sowọ́pọ̀ láti yọ yín lẹ́nu níbi iṣẹ́. Mo sọ fún brọ́dà yìí wípé mo rí àwọn ogun kan o nínú ìrìn àjò yín o, tí Olúwa sì ní ká jọ gbàdúrà lé lórí o. Ṣùgbọ́n kàkà kí brọ́dà yìí kó jẹ́ ká jọ gbàdúrà papọ̀, kò kà sí. Kí dẹ̀ ló dé tí ò fi kà sí? Ìdí ni wípé àsìkò tẹ́mi jíṣẹ́ fún lórí iṣẹ́ rẹ̀, iṣẹ́ náà ń lọ déédéé, ó rówó gbà níbi iṣẹ́, kò sí wàhálà kankan fún níbi iṣẹ́, kò sí ìdààmú kankan fún níbi iṣẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn ti gbàgbé pé ihun tá à ń pè ní ìṣọ́nà tàbí ìran, ọ̀nà mẹ́ta ló pín sí. Ẹ jẹ́ sáré sọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kó tó di wípé màá padà sórí ọ̀rọ̀ ẹni tí mò ń sọ lọ́wọ́. Ọ̀nà àkọ́kọ́, Ọlọ́run a máa fi ìran ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn a máa fi hàn wòlíì. Ṣé ń gbọ́ sà? Ṣé ń gbọ́ mà? Ọlọ́run a máa fi ìran nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn a máa fi hàn wòlíì. Ẹ̀kejì, Ọlọ́run a máa fi ìran ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a máa fi hàn wòlíì. Torí náà mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé tẹ́ ẹ bá pe wòlíì, ẹ̀yin kọ́ lẹ́sàn tó ń ṣe yín. Wòlíì ni Ọlọ́run máa mí sí láti sọ ohun tẹ́ ń là kọjá, láti sọ fún yín. Ọ̀nà kejì ni pé Ọlọ́run a máa rán wòlíì láti jíṣẹ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọ̀nà kẹta, Ọlọ́run a máa rán wòlíì láti jíṣẹ́ ohun tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ síyàn ní ọjọ́ iwájú. Mo rò pé bóyá àǹtí bọ̀dá yẹn wá rò ní pé ìran tí mo sọ fún wọn kò tí ì ṣẹlẹ̀ sáwọn, pé after all kò kan àwọn. Mo ń sọ̀rọ̀ pé mo jíṣẹ́ fún wọn nígbà tá a jọ gbàdúrà ní October. Ṣùgbọ́n láti ìgbà yẹn mi ò rí wọn. Èmi dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí n bá ti pray fún ọ, tí n bá ti jíṣẹ́ fún yàn, tó ń tàn bá ṣe, ó ṣe láti rí ìyanu ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dẹ̀ ń rí ìyanu. Màá sì mọ̀rọ̀ débẹ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló rí ìyanu.
ìwọ tó bá tún ṣe náà ó ṣe náà fún ara rẹ ni, ṣùgbọ́n èmi mọ̀ pé ohun t'Olúwa tẹnu mi sọ kò lè lọ láìṣẹ, torí pé kì í ṣe láti ọkàn mi tàbí látẹnu mi nìkan mo ti sọ. Kí wá ló ṣẹlẹ̀? Ìránṣẹ́ wa pè mí ní February ọdún 2024. Ẹ má gbàgbé o, October last year 2023 ni wọ́n pè mí lákọ̀ọ́kọ́ tí mo pray fún wọn, tí mo sọ fún wọn pé mo rí pé àwọn agbára kan fọwọ́sowọ́pọ̀ níbi tó ti ń ṣiṣẹ́. Yes, nígbà tó wọ́n pè mí, wọ́n ní dáàdì ẹ pray fáwọn, mo pray fún wọn tán, wọ́n ní kí ni mo rí, mo sọ fún wọn, mo ní mo ti ríran sí yín, mo dẹ̀ ti jíṣẹ́ fún yín rí, mo ní ẹ̀ ṣiṣẹ́ lé lórí, bóyá ẹ̀dẹ̀ wàá pé wòlíì mi kò bá yín gbàdúrà lé lórí tí mi ò mọ̀, but èmi mọ̀ pé ẹ̀ gbàdúrà lé lórí. Wọ́n ní lóòótọ́ ni àwọn ò gbàdúrà lé lórí, torí mi ò kì í yọ̀yàn lẹ́nu tèmi. ẹni tó rán mi níṣẹ́ ó mọ ohun tó rán mi, èmi tó dẹ̀ rán níṣẹ́ náà mo mọ ohun t'Olúwa rán mi, so mi ò kí ń dára mi láàmú. Mo wá sọ fún wọn, mo ní kí ló ṣẹlẹ̀, ẹ bá mi sọ̀rọ̀, ẹ má dà mí láàmú, ẹ bá mi sọ̀rọ̀, torí mo ti jíṣẹ́ fún yín rí ẹ̀ẹ́dẹ̀ ṣe, so ẹ má dà mí láàmú, ẹ sọ tí ẹ bá fẹ́ báyìí. Náà bá ní kí bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ àwọn. Mo ní kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín, àbí mo ti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín, àbí mo ti sọ fún yín rí tẹ́ ẹ̀ ṣiṣẹ́ lé lórí. Àwọn ní àdádì kí n má bínú, wò ó kí n má bínú, àwọn tiẹ̀ ti gbàgbé ni. Agbára ẹ̀mí òkùnkùn lè jẹ́ kó gbàgbé pọ́n ní o gbàdúrà kó má rántí. Agbára ẹ̀mí òkùnkùn tó fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ síyàn, ó lè jẹ́ kéèyàn gbàgbé láti gbàdúrà. Bíbélì sì wí pé ó ní olódodo ń gbàdúrà síwájú ọjọ́ ibi. Ẹ jẹ́ n sọ statement yẹn dáadáa kẹ́ ẹ lè gbọ́. Bíbélì wí pé olódodo ń gbàdúrà síwájú ọjọ́ ibi. Ọ̀pọ̀lọpọ̀ wa là kí ń kà á sí. Gbogbo wòlíì kọ́ ni wòlíì tẹ́bi ń pa. Gbogbo wòlíì kọ́ ni wòlíì fẹ́ẹ̀kì. Gbogbo wòlíì kọ́ ni wòlíì t'Ọlọ́run rán níṣẹ́. Bíbélì náà ní ká máa fi ẹ̀mí dán ẹ̀mí wò. Mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀, ẹni tó bá gbàgbọ́ ni kó pè mí, torí pé mo jẹ́ ẹni tí mi kì í fẹ́ ṣàṣedànù. Kò dẹ̀ kí ń wù mí kí Olúwa rán mi sí ènìyàn kó ń tàn má ṣe kí nǹkan wá ṣẹlẹ̀ kó wá padà pè mí, ó máa ń ká èmi lára. Nítorí náà ẹ jẹ́ káwa náà máa wà nínú ẹ̀mí. Mo sọ fún wa lórí prógámù méjì tá a ṣe sẹ́yìn náà láìpẹ́ wípé àwa fúnra wa ẹ jẹ́ á jẹ́ aládùúà. Ẹ má jẹ́ á máa fi gbogbo ìgbà sùn. Ẹ má jẹ́ ká sùn àsùnpìyè, nítorí pé Sátánì ó ní ọgbọ́n àti àrékérekè. Ọ̀pọ̀lọpọ̀ gan, mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀, agbára Ọlọ́run ṣe pàtàkì fún gbogbo wa. Nígbà tí ènìyàn bá ti ní agbára Ọlọ́run nínú, ènìyàn á lè lágbára láti borí agbára ẹ̀mí òkùnkùn tó lè máa yọ lẹ́nu. Mọ́mì kan pè mí lórí àwọn ọmọ wọn méjì. Nígbà tí wọ́n pè mí, bí mo ṣe jíṣẹ́ fún wọn, wọ́n wá ṣàlàyé fún mi pé dádì, àwọn ti gbìyànjú gan o, ṣùgbọ́n tí Olúwa tó rán yín bá lè ṣe ìyanu yìí, àwọn máa wá dúpẹ́. Mo ní fine mọ́mì, èmi ò tiẹ̀ kì í fọ́ọ̀sì èèyàn kéèyàn wá dúpẹ́, torí pé ẹni tó rán mi iṣẹ́, mo mọ bí ó ṣe ń tọ́jú mi, so mi ò dẹ̀ lójú kòkòrò. Mo wá sọ fún wọn, mo ní èmi ní ìgbàgbọ́ pé Olúwa ó ṣe é. Wọ́n ní no problem. Nígbà tí a wá gbàdúrà àkọ́kọ́, ọmọ méjì, ìkan obìnrin ni méjèèjì, ó fẹ́ ṣe exam yẹn gbogbo wa náà ta wà lókè òkun ta jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa lọ́hùn aláwọ̀ funfun ni wọn kì í sábà fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ó mókè lọ́hùn, pàápàá jùlọ láwọn ibi gíga. Màmá ẹ̀ wá ní ẹ̀rù ń bà àwọn wòlíì, ọmọ yìí sì gbọdọ̀ páàsì torí pé àwọn ti ṣe wàhálà gan lórí ọmọ àwọn. Mo ní pẹ̀lú Olúwa, èmi ní ìgbàgbọ́. Bíbélì sọ pé pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe. Èmi ní ìgbàgbọ́ pé yóò ṣe exam yẹn, yóò sì pass. Wọ́n ní tó wá tó ń dùn àwọn jù ni pé ọmọ tó lé exam, eré ní í ṣe kì í máa kàwé. Mo ní Olúwa ju bẹ́ẹ̀ lọ mọ́mì. Èmi ò fọwọ́ sí pé kó má kàwé o, ṣùgbọ́n kí effort ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ kó má bàa jẹ́ àṣedànù. Olúwa ó jẹ́ ó pass. Ẹnìkan náà dẹ̀ máa ṣàmì. Ìwọ tó jẹ́ abiyamọ, mo gbàdúrà lórúkọ Jésù ò ní dà. Oh my God, àwọn èèyàn ní ṣé abiyamọ nìkan l'Olúwa rán mi sí ni? Ọlọ́run abiyamọ ni Ọlọ́run tó ń bá mi ṣiṣẹ́. Gbogbo wa náà sì lábiyamọ. Èmi náà tí mo jẹ́ ọkùnrin abiyamọ ni èmi náà, torí èmi náà láwọn ọmọ tèmi náà ń gbàdúrà lé lórí.
yes, èkejì ọmọ màmá yìí obìnrin ni, ó ti wọ 22 years, ọmọbìnrin wọn ní pé ó máa ń tàn ọ́ lé. Màmá ẹ̀ wá ní dádì tí Olúwa bá lè bá mi ṣe méjèèjì màá máa dúpẹ́. Mo ní mọ́mì, Ọlọ́run nìkan ni ká ṣáà máa dúpẹ́ fún. Béèyàn bá appreciate ohun tó Olúwa lò mí fún, well máa welcome ẹ̀. Bó bá tún ṣe náà èmi ò ní sọ nǹkan kan torí pé mo mọ̀ pé bí n bá ṣe oore fún èèyàn gíga mi ò ní dandan láti wá èèyàn gíga lọ́rùn tipátipá. Èèyàn kúkúrú lè padà ṣoore fún mi padà, so mo ní ìtẹ́lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Mọ́mì yẹn ní no problem. A dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Mo fi májẹ̀mú ìpè mo fi ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìdánilójú. Nígbà tí ó tó bí ọ̀sẹ̀ kejì mọ́mì yẹn wá pè mí, ṣùgbọ́n kí wọ́n tó pè mí nǹkan kan ṣẹlẹ̀. Mo kọ̀ rí owó kan nínú àkáǹtì mi, mo wá rí tí wọ́n sẹ̀ndì rìsíìtì ẹ̀ sí mi. Owó ìpọ̀ mo kọ́kọ́ rò pé owó ìpọ̀ béèyàn bá tẹ̀ fẹ́ rán mi lọ ibì kan gan, owó ilé ìpọ̀ ju owó epo tó lè fi rán mi lórí òkè lọ gbàdúrà lọ, àbí kí n fi bá yanjú àwọn kankan. Mo wá pè wọ́n padà pé mọ́mì, mo máa rí rìsíìtì tẹ sẹ́ndì sí mi, ẹ má bínú o, ṣé kìí ṣe pé mistake ni o, torí àìmọye àwọn tó ti ṣe mistake gan sẹ́ǹtì owó sí mi rí tí mo dẹ̀ ti dá padà. Màá sọ̀rọ̀ débẹ̀ láìpẹ́. Kí ni mo bá débi ọ̀rọ̀ yìí ni wípé gbogbo àwa tá à ń gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ ní ìrọ̀lẹ́ yìí. Bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi la ti pàdé, ẹlòmíì á pè mí, ẹ wo àwọn pásítọ̀ Nàìjíríà wọn ò tẹ̀ fẹ́ pè wọ́n mọ́. Mọ́mì, kìí ṣe pé ẹ fẹ́ pè wọ́n mọ́ ni kẹjọ́ wà lọ́kàn yín, ṣùgbọ́n ẹ mọrú àwọn tẹ́ ẹ máa pè. Àmọ̀ràn tí mo lè fún yín nìyẹn, torí pé kò sẹ́ni tó lè àdúrà tẹ́ ẹ̀ ń gbà o, ṣùgbọ́n èèyàn ò lè dára ẹ̀ gbà àfi k'Ọlọ́run rán èèyàn kan sí yàn. Wòlíì gan mo ti sọ fún wa lórí prógámù yìí rí bóyá bí oṣù 5 àbí oṣù 8 sẹ́yìn. Wòlíì náà ní wòlíì tó Olúwa rán sí i. So tí wòlíì náà bá lè ní àwọn tó Olúwa rán sí i, mélòó àwa gangan fúnra ara wa náà tájọ jẹ́ ọmọ Ọlọ́run. Àwa náà nílò wòlíì, a nílò wòlíì o, ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ alágbára. Bíbélì ní ẹ jẹ́ alágbára nínú Olúwa. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ jẹ́ alágbára. Ẹ já tún nǹkan tí ìwé Éfésù gan sọ nípa wípé àwa gangan fúnra wa a gbọ́dọ̀ múra, a gbọ́dọ̀ gbáradì láti kọjú agbára ẹ̀mí òkùnkùn. Ẹ jẹ́ lọ sínú ìwé Éfésù yẹn náà bákan náà, orí 6 náà ni, láti ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Ẹgbọ́n tó sọ, ó ní lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Yes, ṣe rí pé Bíbélì náà sọ fún wa wípé àwa fúnra wa náà gbọ́dọ̀ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Káwa náà béèrè fún agbára Ọlọ́run láti kojú agbára ẹ̀mí òkùnkùn. Màmá kan náà mo gbàdúrà fún wọn láti orílẹ̀-èdè United Kingdom. Màmá yìí nígbà tí mo gbàdúrà fún wọn, wọ́n ní dádì gbogbo ìgbà táwọn bá ti sùn káwọn tó jí báyìí, àwọn ó ti bá àpá oríṣiríṣi bíi pé wọ́n na àwọn ó ti bá lára àwọn. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà, agbára ẹ̀mí òkùnkùn ló ń ṣiṣẹ́ yẹn sà. Ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ tá a kò sí àdúrà yìí, Olúwa mà ṣe, Olúwa ṣe. Mo rọ̀ wá, kò sí tí ipá agbára Ọlọ́run ò ká. Bó ti wù kógun yẹn le tó, ẹlòmíì lè ní ó mà ti tó bí 8 years táwọn máa ti ń káàkiri lórí ogun. Mo ní ìgbàgbọ́ wípé ogun yẹn máa ṣẹ́. Mo ní àwọn ìránṣẹ́ kan náà ní Amẹ́ríkà, ọkọ wọn gan wálé ní àìpẹ́ yìí, wọ́n ṣẹ̀ padà sí Amẹ́ríkà ní àìpẹ́ yìí náà ni. Ìgbà tí ọkọ wọn wálé, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Báwo ni mo ṣe mọ àwọn fámìlì? Àwọn gan náà sọ pé a ti di fámìlì o, anytime kí n pe àwọn náà máa pè mí anytime. Báwo ni mo ṣe mọ̀ wọ́n? Mo fẹ́ fi eléyìí náà ṣí wa níyè ká lè mọ̀ wípé Ọlọ́run sì ń lo àwọn kan. Ẹ lè ti bá oríṣiríṣi pàdé, àwọn èèyàn oríṣiríṣi lè ti ṣe tó wù wọ́n, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn Ọlọ́run sì kù síbẹ̀. Eléyìí tí mo fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà pé èmi náà sì jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn Ọlọ́run tó kù.
àwọn ènìyàn Ọlọ́run tí ò dalẹ̀ májẹ̀mú ṣìkù tèmi náà lè fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà pé èmi náà ti dalẹ̀ májẹ̀mú mi ò sì ní dalẹ̀ májẹ̀mú. Kí ló ṣẹlẹ̀? Ọjọ́ tí màmá yìí pè mí wípé kí n gbàdúrà fáwọn, mo gbàdúrà fún wọn, mo jíṣẹ́ fún wọn. Bí mo ṣe jíṣẹ́ fún wọn tán, mo wá sọ wọn pé ó ní àdúrà tájọ máa ṣe o. Wọ́n wá sọ fún mi pé dádì, ṣé mi ní bínú? Ọkọ àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé àwọn pe wòlíì, torí pé ọkọ àwọn ti sọ fáwọn pé láyéláyé àwọn ò gbọ́dọ̀ pe wòlíì mọ́, torí pé wọ́n ti wá sí láti Amẹ́ríkà, wọ́n ti wá sí orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbà 3. Ohun tádẹ̀ ń bá wá sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lọ sọ́dọ̀ wọn, wọ́n ní nǹkan náà ò ṣẹ́, wọ́n ní ogun yẹn ò ṣẹ́. So ìgbà tí màmá yìí wá pè mí, mo á sọ fún wọn, mo ní mọ́mì, bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ ń bẹ, tí mo sì dúró nínú májẹ̀mú tí Olúwa fi pè mí, tí mi ò sì dalẹ̀ májẹ̀mú tí Olúwa fi pè mí, ogun yìí yóò ṣẹ́. Ọkọ yìí tó ní ẹ má pe wòlíì mọ́ yóò wá dúpẹ́ lọ́dọ̀ wa lórí òkè àṣà àtàgbára tá a wà ní Gbẹ̀ǹkólódó nìbàdàn. Wọ́n ní dádì, ẹ má bínú o, àdúrà tẹ́ fẹ́ máa ṣe mi ò ní láǹfààní àti lè máa bá yín sọ̀rọ̀ gbogbo ìgbà o. Mo ní pẹ̀lú Olúwa ogun yìí máa ṣẹ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà lọ́dọ̀ tèmi. Òun ló ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, bóyá iná jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti pè rí, tó jẹ́ wípé wọ́n ní kẹ́ ẹ bá wọn ṣiṣẹ́, tẹ́ ẹ bá wọn ṣe, tó jẹ́ wípé àsìkò tó yẹ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́, ẹ ò ràn wọ́n lọ́wọ́. Mo bẹ̀ wá ní o, mo bẹ̀ wá ní o ní orúkọ Olúwa, ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́, ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ. Nígbà tí a jọ gbàdúrà yìí, ìgbà tó máa fi tó bí oṣù kan sí ìgbà tá a gbàdúrà yìí, ni ìyá yìí bá fi àwọn ẹ̀bùn kan ránṣẹ́. Ẹ sọ pé ọkọ yín ò gbọ́dọ̀ gbọ́ wípé ẹ pe wòlíì. Wọ́n nígbà tí ogun táwọn torí ẹ̀ pè mí ti ṣẹ́, lọ́kọ̀ àwọn ṣe ní sáwọn ti dúpẹ́, àwọn láwọn ti dúpẹ́, làwọn ṣe dúpẹ́. Mo gbàdúrà fún gbogbo ìwọ náà tó lè ṣàmì láti òní lọ. Olúwa ní kí n sọ fún ọ, gbogbo ogun tó ti ń jà látọdún pípẹ́ tí ò ṣẹ́, ogun yẹn máa ṣẹ́. Dádì àti mọ́mì, kí ni tẹ́ ń là kọjá? Bó ti wù kí nǹkan náà ò le tó, bó ti wù kí nǹkan náà ò lágbára tó, bó ti wù kí nǹkan náà ò pẹ́ tó, ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ gbàdúrà. Èmi ní ìgbàgbọ́ wípé tá a bá jọ gbàdúrà lórí ẹ̀, ogun yẹn máa ṣẹ́, ẹ ó sì yan Ọlọ́run lógo. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ rèé. Ó bá dára láti pè mí sórí WhatsApp, á lè rọ̀ mí lọ́rùn ká lè jọ gbàdúrà papọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ní +234 70 25 47 54 27. Lórúkọ Jésù ẹ ó ra àánú gbà. Iléeṣẹ́ Yorùbá Gidi TV, lórúkọ Jésù ìbànújẹ́ ò ní wọbẹ̀. Àánú Ọlọ́run kó máa pọ̀ lórí yín, ìṣẹ̀lẹ̀ ìyanu kó máa ṣẹlẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀ o. Títí nígbà tá a tún jọ fi pàdé láyọ̀ àtàlàáfíà. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ká sánsan, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing, ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics,
aka akájú ẹ̀ ato àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.